ìdí tá a bá tọ́ bọ̀ tá a bá tó fi sẹ́nu tá a bá sọ àwọn kankan ní tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ yóò mọ̀ ṣẹlẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ ni. agbára Yorùbá. agbára Yorùbá kan ni yes. African power. African power ni ìwé tí ìwà yìí èrí ló wà ń bẹ̀ a gbọ́dọ̀ fi sẹ́nu tí a bá fi sẹ́nu tó bá jẹ́ tó bẹ dátọ́ ẹ̀mí mọ́jèlé ni èyí ó kù ṣùgbọ́n a tó lè fi sẹ́nu àlè dátọ́ ẹ̀mí ni wọ́n fi ń ṣépè fún yan. ní tí wọ́n bá fẹ́ kó ṣẹlẹ̀ sí yẹn yóò máa ṣẹlẹ̀ ni. èrí etí bẹ́ẹ̀ ni. agbára Yorùbá ni kọ́nà ìfilẹ̀ yìí pé tí a bá tọ́ bọ̀ òdì pé ó bá yọ ọ̀ṣùkò tó wá fọ́ bàbá yìí tọ́ ìfi sẹ́nu àbùkù lọ́wọ́ sí bábọ̀ fọ̀rọ̀tì tọ́ bá tún sọ àwọn kankan lé. àbẹ wọn sọ orí atẹ́gùn la wà. bẹ́ẹ̀ ni pé bẹ́ẹ̀ ṣe dúró ìníṣẹ́ máa nara yín àwọn kọjá lọ wọ́n máa nara wọn ni kò ń ṣe wí àtẹ̀gbò àṣẹ ni. yes nígbà tá à ń sọ̀rọ̀ abẹ́ jòlì tá à ń sọ̀rọ̀ abẹ́ wọ́n sọ pé irun wájú yìí irun pàkọ́ irun wájú irun pàkọ́ irun abíyá irun abẹ́ tí wọ́n bá pápọ̀ tí wọ́n bá dà sínú lọ́fíńdà iṣẹ́ ni ó tún ní kíní kan tí wọ́n fi kún. yóò mọ kó wálé ni àbí kí ni mo ṣe fún yàn. iṣẹ́ tó kó bá ṣe òbò ló ń gbà. iṣẹ́ tí kíní kan bá ṣe kíní kan ló ń gbà. yes iṣẹ́ kíní kan ló ń gbà. bẹ́ẹ̀ ni. kíní kan ó sì gbà lóòótọ́. yóò gbà ní. pé burúkú ni wọ́n fi sí. yóò sì mú. tọ́bajẹ́ orí yẹn ń lò ní orí mélòó Dangote fẹ́ lò lójúmọ́. gbogbo Dangote ṣe tó àwọn tó Dangote gan. àbífẹ́mi Ọ̀tẹ́dọ́lá. Abọ́tẹ́dọ́lá kò dìgbà tẹ́ ẹ bá wó orí tẹ́ ẹ wẹ́sẹ̀ mo kọ́ yín kíní kan lẹ́ẹ̀kan ọmọ ní gèlègèlè bẹ́ẹ̀ bá fi mú tí yóò ní tẹ́ lọ́rùn ni ẹ máa rówó ni yes kò dìgbà tẹ́ ẹ wó orí kí wẹ́sẹ̀ kì ọlọ́mọdé àwẹ̀ láàmú. ṣùgbọ́n títí iṣẹ́ ìgbìyànjú ni. iṣẹ́ ìgbìyànjú iṣẹ́ research gidi bẹ́ẹ̀ ni gidi ni ìwádìí rẹpẹtẹ. bẹ́ẹ̀ ni ogun mi ìbéwò wọn á fi wẹ̀ ni wà lẹ́tàlẹ́ ogun ayé wọn máa ṣẹ́ ni ó wà iṣẹ́ olómi gbóná ogun ìdílé tó bá le fámìlì mi mo ń ṣe rere ní agboolé mi ìwé ra mọ́tò ẹni bá ra mọ́tò yóò kú ní àgọ́ lásìrẹ́ǹtì dànù ṣùgbọ́n oṣù olómi gbóná yẹn ẹ̀rẹ̀ lómi ní fámìlì wọn àwọ̀ 40 kò rọ́kọ owó 50 kò rọ́kọ owó 90 kò ríyàwó fẹ́ ẹni mẹ́tọ̀ wọn náà náà yẹ̀wò ní dúró lọ́dọ̀ ẹ̀ a ní iṣẹ́ kan coconut perfume àdé àgbàlá fi ṣe 1000 naira lásọ sínú ẹ̀ tó bá jẹ́ Nàìjíríà ni ojú àfisọ́ ọ̀bá náwó mọ́ lẹ́yìn rówó wà lẹ́mú fẹ́lẹ́ tí wọ́n bá náwó mọ́ lẹ́yìn òní rówó. ó ní ayé tẹ̀ ń sọ yìí ẹwọ́n tẹ̀lé àwọn tó pé wọ́n fẹ́ ṣe wọ́n lè kàn sí ní àpé ìwé onídodo yẹn ó mi fẹ́ ṣe. ẹni bá ti ràwé ni sẹ́yìn tí ò bá ràwé mi ò dá wọn lóhùn. ìwé gẹ́gẹ́ ní sàgbà ní tìrà rẹ̀. ẹni káàdì tẹ́ fi lè bá mi sọ̀rọ̀. oní password. ó ní o. torí iṣẹ́ ni bàbá náà ṣe kẹ́ tó kó wọlé ìjọ. bẹ́ẹ̀ ni tó o bá ti ràwé ohun tó ń ṣẹlẹ̀ nǹkan máa kàn sọ òní ìdàtí rí mi òní ìdì ra ìwé mi kọ́ lọ sí fún rẹ̀ ṣùgbọ́n tó o bá ti ṣe tó o bá rí yàtọ̀ pé bàbá kí ni tẹ́ ẹ tó mọ̀ màá wá sọ fún ọ pé gbogbo àsọkọ́ là ń sá lóhùn mo ti kọ́ sínú òwe gbogbo àsọkọ́ là ń sá lóhùn tó o bá ní nǹkan ìṣòro míì ẹ wo ìwé kan tó jáde tí mo sọ fún lẹ́ẹ̀kan ìwé yẹ́lò tẹ́ bá mú alẹ́ kan yìí yẹ́lò nítorí ìjà nílò tébù mọ́ ní wàrà yẹn ọmọ tó mú igbó òun ní fi ń torí ẹ̀ rà ọmọ ológo tí wọ́n sọ di mugbó ìwé ìwà lórí tébù lẹ́ẹ̀kan òun lẹni tó wà lẹ́ẹ̀kan lọ́dọ̀ láàfin lórí tébù mọ́ 20,000 naira ni ó kà tó pé ó ní sẹ́ẹ̀rì ọmọ tó mu igbó tó mu kùkúyè tó mu gbaná tó mu kólòsì ọmọ ológo ni ṣùgbọ́n wọn kọ́ wọn lè dì sàtẹ́sẹ̀ kó mọ̀ bá soríire òun ni wọ́n fi síjú ẹ̀ kú torí irú wọn la fi ṣèwé tí wọ́n sọ pé òwò ọ̀yẹ́kùn tó ń tàwé ẹ̀ lè bìlífù ìyẹn nìkan tó ọmọ tó mú gbó tó mú gbá náà òun ní nítorí ẹ̀ rà wọ́n ní àǹtí mi kan tó wà lábúròdù ọlọ́mọ òun kan ṣe wà kan àwọn tó wà Nàìjíríà náà mo gbé mọ́tò wà ní ọ̀sẹ̀ tó lọ mo ń padà lọ ilé mo ràn kan wọ́n tó 8 wọ́n wá láàgùn obìnrin wà nínú wọn ọkùnrin wà nínú wọn ní ètí ẹ̀ lè hànú mo wá dúró fún wọn báyìí torí wọn yà fún mọ́tò mo gbé mọ́tò mo ò yà mo dẹ̀ ti rí i pé ẹ̀jẹ̀ ti ta sọ́pọlọ wọn mo wá wò wọn báyìí pé ilé ládìẹ ti ń dógùn nù àparò kọ̀jẹ̀dẹ́rẹ́ ẹ̀wò ló kù ilé ládìẹ ti máa ń dẹ̀tù nù ẹ̀tù ọlọ́dẹ adìẹ lè kọjá mẹ́ kó dànù àparò ẹ̀jẹ̀ ti dẹ́rẹ́ ẹ̀wò. wọ́n dáná lọ́dọ̀ bẹ́ẹ̀. Alore TV Alore TV nílé ní lókòrè ẹ máa wò ó. ọlọ́mọ pa wọn pa àyà àmín mọ́jà kú bí adìẹ àmín Ọlọ́run. èmi máa ń sọ fáwọn èèyàn pé alówó máa ń ní oògùn ahun ni. alówó máa ń lo oògùn ahun ni. ahun ni ẹ tó ní owó
tí ò lóògùn ahun ni sẹ́ni gbogbo àwọn nǹkan kéékèèké yìí ló yẹ kí èyí tí wọ́n bá pè ní olówó kó ní nínú ilé nínú mọ́tò gan pàpà nínú mọ́tò kẹ́hìn ní àjẹsára ìjẹ́ ń pè lọ́kùnrin pé abánlé ọkùnrin ni o kò ń ṣe dọgbọrọ abẹ́ ni ń pè bẹ́ẹ̀. ìwọ lẹ́sùn bàbá tí ó ní yẹ dọgbọrọ abẹ́. okùn agbájé lọ látọ́ àlàbẹ́ Abálájé ẹja mọ lọ òun kọ́ ni ọkùnrin ẹ wò ọkùnrin ni pé tí wọ́n bá jí lójú oorun kẹ̀dẹ̀ dìde kẹ̀dẹ̀ dáhùn tí wọ́n bá fóògùn ní ọtí ẹnìkan wọ́n lọ sí pati ẹnìkan tí wọ́n jọ àwọn workshop wà lọ fòògùn sínú àwọn kẹ́lẹ́ pẹlẹbẹ tí wọ́n máa ń mu yẹn wọ́n wá fóògùn sí pé tọ́ọ̀rẹ́ ẹ̀ ń bá dé òun ni wọ́n fi kẹ́lí sínú ẹ̀ o ó bá ti fi sínú ẹ̀ wọ́n wá fi sórí tébù ń bẹ̀ láàrin àwọn ọtí ó ti máàkì ẹ̀ pé lè lọ́wọ́ bẹ̀ sẹ́ẹ̀rí ẹni tó fi ọtí lẹ̀ fún nígbà tí yẹn dé ó lóun fẹ́ lọ kí àwọn bàbá ọlọ́mọ táwọn wá kí bó ṣe lọ kí àwọn yòókù bá ní àpò bàbá ọlọ́mọ jáde wáyé wà kí àjàre wọ́n wá lọ rí àwọn ọ̀rẹ́ tí wọ́n ti dé ṣáájú ẹ̀ bó ṣe ń kí wọn tó ń gbà wọ́n lọ́ba yìí ọtí ẹ̀ ló kì mọ́lẹ̀ lọ́ba kì lọ́ba sí lọ́ba mú ẹni tó fóògùn sínú ọtí ló máa ń pè á ṣé wọn náà fi lẹ̀ fún ni ṣé wọn náà fi lẹ̀ fún ni ẹni ọ lọ kíyàn yẹn nígbà tó fi dé ẹni tí bí ti ń kégbe inú o ẹni fóògùn náà tí wọ́n sọ pé wọ́kọ́ ni mo fi kẹ́ni lẹ̀ fún ẹni mo fi lẹ̀ fún gangan tó máa ń ṣègbéraga nu ṣọ́ọ̀bù òun ni ó lọ kí bàbá ọmọ nù lé ìyẹn bá ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ìyẹn ti hàn dá ilé fún gbónogún ẹ̀yẹ fi iná fi sùn so kéèyàn má jẹ mọ́ jẹ́lì ó dájú pé mo jẹ́ kó ràn mí lọ. kéèyàn mọ́ jẹ́ ní o. ó dájú pé jẹ́ pé òun jẹ́ kó ràn mí lọ. mi jẹ́ tí wọ́n máa pariwo pé láti bí ọdún márùn-ún jẹ mọ́jèlé wọ́n ti bóun ṣe kọ̀ jáde tán lára sẹ́ẹ̀rí ọtí ó la fi ń ṣe kínní yẹn àwọn tí onígun mi fẹ́ sọ ọkọ sẹ́ẹ̀rí àwọn tí onígun tí ọtí ìbílẹ̀ sẹ́ẹ̀rí ọtí yẹn láwàárà sẹ́ẹ̀rí tá a bá ti rà á sẹ́ẹ̀ mọ̀ pé tá a bá sí sẹ́ẹ̀ mọ̀ yìí pé páálí sẹ́ẹ̀ mọ̀ pé páálí ẹ̀ òun la máa ń sí lókè tá a bá ti fẹ́ sí àwọn tí ó ń gun yẹn àwọn tí onígun mẹ́rin tí a máa fi ṣe gbòógì ìbílẹ̀ kankan yẹn ọtí yakọ ètò ilé ẹtì mọ́ tá a bá ti fẹ́ sí onígun ẹgbẹ́ nígò rẹ mẹ́ẹ̀ ẹni ẹ̀yáwó ẹ̀já ẹ̀fìgbọ́ ẹ̀wọ̀n kàfùgbọ́ ẹ̀fìrí irúgò báyìí náà sọ irúgò báyìí sẹ́ẹ̀rí gòyì tẹ́ ẹ bá fẹ́ sí ẹ ní sí látòkè ńgbẹ́ ẹ wà já láti ìdí lẹ́yìn ó ti já sáà kò rí ní gbogbo ẹ ti ń sí ṣùgbọ́n tẹ́ ẹ bá ti wá fẹ́ lò fún oògùn páálí yẹn wà já láti ìdí ńlẹ́ ti wá yọ ọtí ìjáde tẹ́ ẹ bá ti yọ ọtí jáde láti páálí lásán la nílò. páálí ẹ̀ gangan. páálí gangan la nídìí ṣùgbọ́n bá ṣe já ń lọ́wọ́ yàtọ̀ á já láti ìdí láti yọ ọtí inú ẹ̀ kó níṣẹ́dì orí ṣàkórí la ti ń yọ jáde gbogbo ayé ti máa ń já gbogbo ayé ti máa ń jọ tí onígun ẹ wà já nídìí ẹ yọ ìdí ẹ yẹn ẹ sì páálí ẹ ń dì ẹ wà yọ tí ń kó páálí lásán lẹ wà lọ́jọ́ pẹ̀lú di atare kan tá a bá jó pẹ̀lú odidi atare kan a wà fi sí gbẹ́rẹ́ tẹ́ ẹ bá gbé lọ́wọ́ báyìí kọ́ọ̀pù ó wà ní òwe yìí agbára èèyàn dúdú African power part two ẹ̀yà wo yẹn lẹ́gàn sá African power ni o part two ó wà ní ẹ̀ agbára yẹn dúdú apá kejì ó wà bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí ọtí ẹ̀ máa yọ nídìí mo ṣe fún yín. ìyẹn tó wáyé pé poison wà nínú ẹ̀. tẹ́ ẹ bá gbé ọtí lọ́wọ́ báyìí yóò yọ̀ dì ní tó bá jẹ́ ọtí tìbí náà oríṣiríṣi ẹ̀ lọ bí apalọ̀ tí wọ́n máa ń fọ́ yàn tẹ́ ẹ bá gbé sẹ́nu báyìí ìgò yóò fọ̀ dànù ni. èèwọ̀ tó wá bẹ̀ ni pé ẹni bá ṣe kọ́mọ̀ fi aluminium mu ọtí. kó má fi aluminium mu ọtí kọ́mọ̀ fi kọ́ọ̀pù oníke mu ọtí. tó pẹ́ tí wọ́n bẹ̀ fi kọ́ọ̀pù oníke tí wọ́n bẹ̀ sáfù tẹ́ ẹ bẹ̀ lọ mú kò ṣiṣẹ́ fún o. ṣùgbọ́n bá jẹ́ wípé glass cup ní fi sáfù glass cup ọtí yín rè o. bóyá tí mo lọ tẹ́lẹ̀ gan tẹ́ wá dìde lọ tọ̀. tó wá yọ sí díẹ̀. tó wá yọ tíntínní sí i wọn ń lọ méjèlé sí i wọ́n máa ń fi síbi orí èékánná ni wọ́n wàá ti bọ tí èèyàn lẹ́yìn èèyàn á wá yòrò sí i. bíntín náà ni. ọtí Mr. Sule ẹ wò wọ́n kà sí báyìí ni kọ́dẹ̀ gbọ́ tí ẹ̀ ń lẹ̀ èsì fẹ́ kùn wíwí ṣe bẹ́ẹ̀ kùn ṣètọ́jú èèyàn. ìka àwọn ti ṣe. iṣẹ́ rí àwọn ti ṣe báyìí wọ́n ti mú májèlé yẹn wò wọ́n ti fi síbi èékánná orí èékánná lásán ni wọ́n fi sí so ọtí tẹ gbélé yẹn wọn kà fi sí báyìí wọn ṣe bẹ́ẹ̀ pàwọn báyìí pàkẹ́ lẹ̀ owó yóò tí ẹ̀ lọ tí fẹ́ mọ̀ bá dé yìí o wọn á fi ọwọ́ bọ̀ ní ọtí o
lọ́wọ́ kan yòrò sínú ẹ̀ ni ọ̀tá tó bá ti mú báyìí kúdé nìyẹn. ekúdé ó lè díjọ́ kejì ẹlòmíì àmọ́ òun tiẹ̀ tí ó pọ̀ sẹ́ẹ̀kan kó tó wà fẹ́ tiẹ̀ tí wọ́n fi ní fura. wọn ò ní fura tí wọ́n mọ̀ pa díẹ̀ àwọn ògùn èkúté kan bẹ tẹ́ ẹ bá lò ẹnì péjọ kejì lè kó ti máa rùn nínú ilé bẹ́ẹ̀ni omi ń bẹ tẹ́ ẹ bá lò ẹnì pọ́sẹ̀ kẹ́ epo tí ì kù ìdí ni pé gbèkú fẹ́ jẹ títí lílo jẹ sójọ́ kejọ́ kẹta yóò máa gbé kí sọ̀rọ̀ tó jẹ́ tó gbọ́ tí ní báyìí jalè fi sí. tó jẹ́ àjẹgbádùn. jọ́kejì lẹ́tì mọ̀ gbóòórùn àjẹ ọ̀run ló jẹ yẹn. tọ́wọ́ ìjọ kẹta yóò ti wú sógbó ló ti kó fún òun. so méjèèjì tí wọ́n fẹ́ kẹ́ ẹ fúra pa pàtí lágbájá mo lọ èmi lágbájá la jókòó tíra wa èrí èkánná ni mo fi méjèèjì bọ̀. bàbá èyí tẹ̀ ń kọ́ wa lé ní fẹ́ni tí èyí téèyàn bá ti jẹ síkùn ni o ló wà fún lè bẹ́ẹ̀ ni ṣùgbọ́n èyí téèyàn bá ti jẹ sára kò lè ṣiṣẹ́ fún o. kò lè ṣiṣẹ́ fún kọ́kẹ́ má jẹ pọ́ìsì lọ. kéèyàn mọ̀ jẹ́ àókè mọ̀ débẹ̀ mọ̀ jẹ́. má jẹ́ ni tó bá jẹ́ pé èèyàn ti jẹ́ tí ó tún ṣe wá wà níbí. ó wà nínú African Power. ó wà nínú African Power part 2 agbára dúdú. tó bá jẹ́ pé èèyàn ti jẹ́ pọ́ìsì. tí ó lò tí ó fi tọ̀ dànù tí ó fi yàmọ́ gbẹ̀. kò bá ti lo bí ọ̀sẹ̀ mẹ́ta lára. kó bá lọ ọdún mẹ́ta lára tí ò tí ì rí solution yóò rí solution. ìyẹn tó wà pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àṣẹ Ọlọ́run. bàbá yẹn fi nọ́mbà yín sílẹ̀ náà. bàbá olóye original tí mò ń gbé nílùú Ìyẹ̀sí Ọ̀tà bàbá olóye bus stop nílùú Ìyẹ̀sí Ọ̀tà tẹlifóònù nọ́mbà mi 08054749455 ẹ tó lè pè mí lórí nọ́mbà kejì 08108431336 ìlú Ìyẹ̀sí Ọ̀tà ni mò ń gbé babalágbàtà lẹ́kọ̀ọ́ nọ́mbà 4 Aloko Laosi ní Mushin nọ́mbà 4 Aloko Laosi Erika communication bẹ́ẹ̀ ní Bàrígà ẹ̀rì alágbàtà mi nọ́mbà 36 Ìlàjẹ road 36 Ìlàjẹ road ní Bàrígà ní Ègbè ìyá múbọ̀nbẹ nọ́mbà 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street nọ́mbà 2 Fẹ́mi Ọ̀ṣọ́bù street Agodo market Agodo Ègbè tàbí kẹ́kọ̀ọ́ máa bọ́n bàbá olóyin bus stop nílùú Ìyẹ̀sí Ọ̀tà lẹ́gbẹ̀ẹ́ Ṣàngó Ọ̀tà. bàbá alárúkọ bàbá olóyin alárúkọ ìwé méjèèjì kí ni àjọṣepọ̀ àtiwé àtòyìn tẹ̀ ń tà. ìwé ni mo kọ́ mọ̀ kí n tó mọ oyin ìgbà tẹ́mi ń ṣe ìwé oríṣiríṣi lórí oyin àwọn ìwọ̀n ń béèrè oyin gidi tí wọ́n fi lo iṣẹ́ inú ìwé lóṣùn adébí pé a gbọ́dọ̀ tún máa ta oyin náà láti ràn wọ́n lọ́wọ́. bẹ́ẹ̀ ni torí pé wọ́n máa sọ pé oyin gidi tó lè ṣiṣẹ́ tá a kọ́ wọn pé torí iṣẹ́ tí wọ́n kọ́ wọn lórí oyin wọ́n gbọ́dọ̀ ròyìn gidi ṣùgbọ́n wọ́n máa ń tu èmi pẹ̀lú mẹ́kàndé tó lẹ̀ ti kọ́ wá ń sẹ́ oyin nìkan là ń fẹ́ oyin ẹ̀mí ọ̀sán kò sáyé bẹ́ẹ̀ o gbọ́dọ̀ ra ìwé mi tó bá fẹ́ ra oyin mi ó ra ìwé mi wàá dẹ̀ ròyìn mi ó dẹ̀ dúpẹ́ fẹ́lẹ́dùmarè lágbára Ọlọ́run mo dẹ̀ ti wá bí nìsín láti 1999 láti bẹ̀rẹ̀ mo ti wọ 25 years lóṣù tó lọ kódà mo ṣe bá dé mi láìpẹ́ yìí 69 bá dé. bàbá kíkẹ́ lágbára àjídèwé yìí gbàtẹ́ sọ bàbá ẹ̀ Luke 69. mo fọmọ yìí àwọn kan ń pè mí pé bàbá ojú yẹn ọjọ́ 69 mi náà bẹ́ẹ̀ bá rẹ̀ ń tọ́ lọ gbé ilé grammar school 1974 to 79 àbí tọ́ bá wà bẹ́ẹ̀ láti 1972 títí di bíi 1982 84 kí wọ́n béèrè 79 ni mo parí ìwé mi mo dẹ̀ kọ́ lọ modern school kí n tó lọ sí grammar school so 1955 ní a ti bí mi ṣùgbọ́n ọ̀ ń lo oyin tẹ́ ẹ̀ bá ń lo oyin déédéé ó máa jẹ́ kéèyàn look younger than your age. so agbára àjídèwé yín nìyẹn. ọ wà ń bẹ oyin wọn lò ẹ lè dáàfin ọba kẹ́ ẹ mọ̀ ròyìn oyin ń fọba ayọ́bọ̀ ń foyin ṣeré wọ́n ń lò fún àjídèwé tẹ́ fẹ́ máa look younger tẹ́ fẹ́ look fresher kódà àwọn tó ń ṣe cream oríṣiríṣi tó ń ṣe kíníkan oyin wà nù ẹ̀ oyin wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ti wá ṣiṣẹ́ iṣẹ́ oyin yín ó tó ọdún mélòó báyìí ẹ ti wà lẹ́nu ẹ̀ báyìí. ó ti pé 25 years. ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. bẹ́ẹ̀ ni tí mo ti wà lẹ́nu ẹ̀ 1999 ló ti wà lẹ́nu ẹ̀ lágbára Ọlọ́run. bàbá ẹnìkan tiẹ̀ ó kan sàdánkátà ó gbé òṣùbọ̀ káyọ̀ láyé fún oyin ẹni yẹn ó da omi gbóná dà sí lára gbogbo gbáyà bá obìnrin ni. ayé ẹ̀ bá bó. àyà bá bó ó lóun wá rántí pé ó máa lóyin bàbá olóyin lè oyin tí gangan ni o. bẹ́ẹ̀ ni. bó ń lóyin bàbá olóyin gan ni ó ní bó ṣe bù sí báyìí ó máa fi dìrọ̀lẹ́ kódà ẹni yẹn ní pé òun fẹ́ sálágbàtà oyin. ibi tí mo wá lọ ni pé ibogẹlẹ sí original oyin ti báwo ṣe rọrùn. alóko àwa náà lóko fúnra wa a ní oko yìí tá à ń dá oko yìí tá a ní káàkiri a ní Ìbàdàn a ní ní Ọlọ́runlékè ní àtàǹbì náà káàkiri. bàbá kí á ní ewu tó wà nínú kéèyàn máa lo fẹ́ẹ̀kì oyin àbí ṣé kò sí fẹ́ẹ̀kì ni. fẹ́ẹ̀kì wà ibi tá a bá ti rí original a rí fẹ́ẹ̀kì nítorí sẹ́yìn pé tẹ́yà bá lọ joyin ayédè oyin fẹ́ẹ̀kì yóò mọ̀ ṣègbọ̀nsẹ̀ burúkú ni ó dẹ̀ lè fa ìtọ̀ ṣúgà diabetes fún yàn. téèyàn bá ń lo fẹ́ẹ̀kì. tó bá lo fẹ́ẹ̀kì oyin
ó máa ní ìtọ̀ ṣúgà ni sí tó bá lè kọ́ fẹ́ fi wà ẹ̀sán kan ní tó bá lọ ra fake tó bá ti jẹun fake báyìí ìtọ̀ ṣúgà máa dé. àbí iṣẹ́ tẹ̀ máa mú ṣe náà ṣé yóò jẹ́ ó lè jẹ́ ẹ̀ torí pé fake ni kì í ṣe original. nígbà tí a bá sọ pé kí wọ́n fi oyin ṣe gàrí tíra ẹsẹ̀ kan tó bá lọ lo oyin ìrèké oyin ṣúgà kò lè ṣiṣẹ́ oyin gidi ló gbọ́dọ̀ jẹ́ oyin oníkòkòrò tó wà nù Quran tẹ́bà Quran chapter 16 verse 68 to 69 Ọlọ́run sọ pé òun dá kòkòrò ni ó porúkọ ẹ̀ ní oyin kọ́ máa gbénu ogi àti inú àpáta gbogbo òwòsàn òun fi sáré oyin ó wà ní Al-Qur'an ní mímọ́. so à ń lo oyin kì í ṣe oògùn níbi ẹlẹ́bọ ni ó ṣe bọ́ ní oògùn ó wà nínú Bíbélì gan tẹ́bà wo Luke chapter 24 verse 42 to 43 ó wà bẹ́ẹ̀ ó wà ní Psalm 81 náà bẹ́ẹ̀ oyin ó wà bẹ́ẹ̀ tí ẹ̀ bá lóyin lé tí a bá rán sígìdì sí yàn sígìdì sí àwọn tí a fẹ́ sígìdì àjànú ni ó máa ń mú kùmọ̀ kí tí máa ń pààyàn tẹ́ ẹ bá gbọ́ tẹ́lẹ̀ inú fíìmù làwọn ti ń wò ṣé lóòótọ́ ni òru náà máa ń rán sí yàn òru bí aago kan náà rán sí yàn àbí a fi sọ pé kọ̀ yẹ kí ẹ̀ máa sùn láago kan sí aago mẹ́ta sọ́dọ̀ tí a bá rán burúkú bọ́ àṣàṣì burúkú yóò bá lórí àdúrà èyí gbọ́dọ̀ mọ ṣàdúrà kristian ni mùsùlùmí ni o àbálẹ́sì kan àbáláyé gbogbo ẹ̀sẹ̀ máa ń ṣe sẹ́rí tí sígìdì yẹn bá wọ yàrá èèyàn òun dà tí bá wọ́n àyàn bọ́ báyìí tọ́bẹ̀ kófìrí oyin báyìí yóò gbé oyin yẹn yóò dààmú ni ó lè mú dé àfù ẹni ọ̀ràn ń sẹ́yìn yóò lọ fọ́ lórí padà ni just like táyà kìlà tọ́ba náà sẹ́nìkan pẹ́ lọ́pẹ́ nìkan àtẹ́yẹ bá lẹ́yìn òun la táyà kìlà bá dé tọ́ba ní àwọn náà ní apá kí ló dé kí ló pa wá ti lágbájá pọ̀ tọ́ba ní ìmọ̀ ẹ̀mọ́ o wọ́n lè jọ ṣe business kan ní insurance ẹsẹ̀ kan nìkan owó ẹ̀ náà lówó wà kò èkó fẹ́ mi mo fi Ọlọ́run búra mo fi Al-Qur'an búra kò èkó fẹ́ mi òun gan ló gbowó sọ́wọ́ èmi mo fi mọ́tò gbé débi kínní kódà gan owó tó yá lọ́wọ́ mi fún ìyàwó ẹ̀ tó sí 200,000 ó sì wà ní owó yẹn lọ́wọ́ ní ká pa yín ẹ má wọrí ẹni ni wọ́n lọ pa ìyọnu ńlá ni ìyọnu ńlá nìyẹn oyin dẹ̀ ń ṣiṣẹ́ ìyọnu ńlá náà. agbọ́dọ̀ lóyin nílé agbọ́dọ̀ ẹ bàbá ẹ sọ kí nìkan lẹ́ẹ̀kan bá bí sìgìdì bá wọlé tó ti mú dájú ní oyin tí máa lọ mọ̀ yókù ṣé o ní kò lábí ṣe fún yàn. omi ìbẹ́ta ẹ̀ bá kàn dé ẹ̀ ńlá kàn máa wò ni pé àbá àmọ́ mi ló dé bí oyin kò ní dé láì jìtá. oyin gbọ́dọ̀ wà ń léyìn ó dáa kó wà ní léyìn. báwa ni wọn dúró fún kọ ṣé sìgìdì máa rí ó lè rí bẹ́ẹ̀ náà. kí ni jẹ́ wòdò sẹ́yìn mọ́ bó ṣe wọ yàrá yìí nígbà tẹ́ ẹ tilẹ̀kùn ta tẹ́ ẹ ti géètì tẹ́ ẹ tilẹ̀kùn tẹ́ ẹ sùn yàrá tó sì wọlé sẹ́yìn lẹ́wọ́n sọ̀rọ̀ wọ́dọ́ọ̀pù fún wọ́dọ́ọ̀pù yìí máa sí gbalaja fún ni. bàbá ẹ jẹ́ ká tó ṣe rí báyìí àwọn tí wọ́n ní ọmọ kéèké lọ́wọ́ tó lọ́mọ àwọn tó ń lọ sí sùkúù ọmọ primary ọmọ secondary school ṣé kí àlẹ́ oyin yẹn ká bá nílé kí àlẹ́ mọ́ bí. bó ṣe wà ọmọ tí ń lọ skul tó bá lọ skul láàárọ̀ tẹ́ bá rọ tàtẹ́ntì sí ló báyìí tó bá là ọpọlọ rẹ̀ máa jí bí kọ̀ǹpútà ni sẹ́ẹ̀rí aroyin náà ti invent kọ̀ǹpútà tẹ́ bá wo kọ̀ǹpútà tẹ́ bá ti tàn báyìí kí ni kò mọ̀ ṣe wíní báyìí kí ni tó ṣe lójú ẹ̀yẹ tẹ́ wo desktop ẹ bá wo lẹ desktop mi rò pé desktop tó kọ́ mọ̀ n bí laptop ẹ bá ti tẹ desktop ẹ rí kíní kan wíní ẹ rí bí oyin ni kòkòrò tó hàn lójú ẹ aroyin náà ti invent ẹ. so ọpọlọ a máa ṣiṣẹ́ a máa jí ni so oyin náà da fún brain enhancement. ọmọ bá tọ̀ ní nǹkan. wọ́n bá ń lo oyin lálẹ́ alẹ́ kò ní tọ̀ lé mọ́ ọmọ mi kan gbọ́ wà lọ́mọ ọdún 4 tí n bá parọ́ fún nísìnyí pé àmọ́ mi ẹsẹ̀ pè mí tán nísìnyí ó ti lóun ti dé yánà ó ní àní jẹ́ kó ń wo fóònù wọ́n fẹ́ wo duration pé tó yẹ kí mo pe màmá mi tí n bá sọ pé mọ́mí ẹ̀ mo pè á wá chẹ́ẹ̀kì ẹ̀ á ní pé mo kàn dáyà nọ́mbà ni nígbà wà lọ́mọ ọdún 4 ní salad fún tọ́mọ salad fún kọ́mẹ́tì yes lọ́dún 4 yóò ti máa sọ fún mi 4 years yes tẹ́ bá sọ fún pé mo mọ fún ká Akíndélé mo ẹsẹ̀ pé nọ́mbà ẹ̀ tán nísìn á ní ẹjọ́ wo fóònù yín tọ́ bá wò ní ìsìn pé á rí pé ẹ̀ka dá nọ́mbà lásán ló ti máa sọ fún mi pé rọ́lẹ̀ ń pa. so àwọn ọmọ agbọ̀dọ̀ máa fún ọmọ lóyin láràárọ̀ ìsọyìn tó dáa ní. wàláìtàláì. bàbá ẹgbẹ́ nílé ọmọ tó ń tọ̀lé. ọmọ tó ń tọ̀lé bẹ́ẹ̀ lọ́mọ tó ń tọ̀lé àgbàlagbà mi náà ń tọ̀lé bẹ́ẹ̀ tó ọmọ tí bá ń tọ̀lé tó bá ti mú síbi oyin kan lálẹ́ kẹ́rí títọ̀lé yẹn kò kíní bládà tó ń rẹguléètì ìtọ̀ yẹn olóhùn ní problem díẹ̀díẹ̀ ẹ̀ tó bá ti wá ń lá oyin yẹn láràárọ̀ àti lálẹ́ kó tó sùn yóò rẹguléètì ẹ̀ yóò máa jí kò ní tọ̀lé mọ́ ẹ gbàrọ̀ Ọlọ́run. so bàbá àti pé bí àwọn ìtẹ́ sọ fún wa yìí ǹjẹ́ ó tiẹ̀ níbi kan pàtó tẹ́ ẹ ṣe
tí àwọn èèyàn táwọn lè rà. Ó ní àṣẹ medicine ẹsẹ̀ eléyìí iṣẹ́ oyin lásánlásẹ̀ ìwà sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀. Oyin pọ́nbélé. Oyin nìkan la sọ bẹ́ẹ̀. Ibi méjì péré tẹ́ ti máa bá ewé àti egbò bẹ́ẹ̀ níbi tá a ti sọ̀rọ̀ ewédú pé wọ́n ń lò fẹ́ yọ̀nú àtewúro. Lẹ́yìn ẹ̀ bí a ṣe ń lo oyin fún ọjà títà, bí a ṣe ń lo oyin fún àlàkálà, bí a ṣe ń lo oyin fún ẹni tí ń tọ̀lé, bí a ṣe ń lo fún ọmọ tí ó mọ̀wé, gbogbo ẹ̀ ló wà nínú ìwé wọ́n ní àṣẹ medicine. Ìwòsàn tó yín ṣe pọ́nbélé là kọ sínú ẹ̀. Eléyìí ṣé àkọjá ewé yín lélẹ́yìn àbí sírísí lélẹ́yìn. Sẹ́ni a ti ṣèwé oríṣiríṣi tẹ́lẹ̀ mo ṣe 50 ìwòsàn tó yín ṣe 50 ways of vision. Nígbà tó wá yá àwa ní kájà pọ̀ kákúkú ṣe ní atúnfiṣẹ́ 20 kún ọwá di ọ ní àṣẹ medicine. Ìwòsàn tó mẹ́rin oyin ìwòsàn lóyin ọ ní àṣẹ medicine. 50 ways of vision atúnrásìrí 20 tó dẹ̀ gbóyin àwọn da méjèèjì papọ̀ wọ́n jẹ́ 70 ways of vision but instead tá a pè 70 ways of vision a kó pè ní honey as a medicine kó lè jáwé yẹn dáadáa. Iṣẹ́ oyin bí ẹ ṣe ń lo oyin tọ́ka bá gbógun dé gbogbo mi bẹ́ẹ̀ nù bí ẹ jì lóru lẹ́ẹ̀kan ṣàdá pẹ̀lú oyin. Àdúrà. Ìgbà tó dá mi kò sẹ́ni kankan níbẹ̀ ẹni tí ó mọ̀ ìgbà tó dá mi má jẹ́ kó bà tèmi jẹ́ o. Ẹ ṣàdúrà nípa ẹ tí ó mọ̀ ìgbà tó dá mi kò gbọdọ̀ lágbá lórí mi tẹ́ ẹ bá bo iṣẹ́ tẹ́ ẹ bá sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ láàárọ̀ nígbà ẹ bẹ sọ bẹ́ẹ̀ fún 50 days ẹ já kàrọ̀tà yín ni. Ẹ já kàrọ̀tà yín. A tàkìtì síbòmí tó lágbẹ̀ẹ́. Ó tàkìtì síbòmí ni. Wọ́n máa sọ pé a ní ẹ mọ̀ ní mọ́dàrí kan ẹlòmíì bọ̀ bá sí kìkà yóò máa sọ pé ẹjọ́ tí mo bá sẹ̀yìn ẹ dáríjì mi o. Yóò mọ bẹ̀bẹ̀ káàkiri. Yóò mọ bẹ̀bẹ̀ ni torí yóò rí fìrìfìrì yín. Àwọn sẹ́tà wa kọ́ mi eléyìí ẹlòmíì bẹ́ẹ̀ wọ́n gọ́dì tí lágbájá ọmọ lágbájá ewé àtegbò tí lágbájá ọmọ lágbájá bá ń lò kọ́mọ lè ṣiṣẹ́ fún un ṣùgbọ́n gbọ́ tí ò bá lè ewé àtegbò tọ́jú oyin ló lóun kọ́. Just like ẹ sọ pé ọ̀nà tí lágbájá tí ó gbà rè tí ò bá gbàbẹ̀ ibẹ̀ lè lọ rí ike ní sí pé tó bá kò lè mọ̀ kọjá bí láràárọ̀ tó bá ti gbé mọ́tò ẹ̀ kọjá ń bí o ó gbọ́dọ̀ làṣídẹ́ǹtì iwájú ni kílẹ̀ tó sú bẹ́ẹ̀ nígbà tí yóò jì ìjọ yẹn apá àbòmí ìlú fẹ́ wọ̀ rẹ̀ ń síìtì kẹta ibẹ̀ ló bá lọkọ̀ gbàbẹ̀ iná tá a dálẹ̀ fún gbónúgún ẹyẹ mi náà fi sùn bẹ́ẹ̀ni ó dájú. ká má wo àwọn nǹkan tí ẹ kó jọ yìí àwọn àlekò oríṣiríṣi náà ni à ń rí lásìkò yìí kọ́ lọ sọ wa ń bẹ̀ bó ṣe ń ká orí mọ́ ẹlòmíì lọ́wọ́ náà ká apá náà ká ẹsẹ̀ náà ká tán ẹlòmíì kan ń tán girlfriend tí ó lọ dún bọmọ lọ́mọ látàrí pé àṣírí tí wọ́n láwọn rí lọ́wọ́ bàbá àwọn èyí tẹ̀yìn wa kó jọ yìí ẹ̀yin náà ẹ bá àṣírí kan lé ni àbí iṣẹ́ ìgbìyànjú ìwádìí káàkiri àgbáyé. Iṣẹ́ ìgbìyànjú káàkiri ni sẹ́ni gbogbo àti àwọn gbòórí kí wẹ́sẹ̀ kì í wọn ò gbọ́n ni sẹ́ni àwọn tí wọ́n ń gbá wọn tí wọ́n bá ti gba owó tó owó tán òní wọn ó tì wọ́n pé kí wọ́n lọ gbé orí olórí wẹ̀sẹ̀ lẹ́sẹ̀ wọ́n mọ̀ pé kó tó máa gbé bọ́lọ́pọ̀ òmù. Àwọn ti mọ̀ tẹ́lẹ̀ wọ́n mọ̀ pé kò lè rúlà. Kò lè rúlà owó tí wọ́n san bẹ̀ wọ́n ò ní lè lọ bẹ̀ mọ́ àwọn fẹ́ pèsè ni o ò lè padà wá bímọ orí olórí wọn lọ tó bá lè rí ọmọge kan kó gbórí ẹwà kó gbẹ́sẹ̀ wá ibi tó bẹ tó ò lè padà wá mọ wọn ò mọ á ní wọn ò lè mú mi ìpè àtàṣẹ wọn ò fi sìn. Wọ́n sì mú. Wọ́n sì mú yóò pé àfa kan ó lè dákọ̀ mi wàlẹ́ tó wá lọ fẹ́ dákọ̀ mi ó ní rántí torí kíní kàmú ni mú yóò mọ̀ ní ìpè burúkú ni wọ́n fi sìn. Yóò sì mú. Yóò sì mú tọ́bajẹ́ orí yẹn ń lò ní orí mélòó Dangote fẹ́ lò lójúmọ́ gbogbo Dangote ṣe tó àwọn tó Dangote gan Àbífẹ́mi Ọ̀tẹ́dọ́lá Abọ́tẹ́dọ́lá kò dìgbà tẹ́ ẹ bá wó orí tẹ̀ wẹ́sẹ̀ mo kọ́ yín kíní kan lẹ́ẹ̀kan ọmọ ní gèlègèlè bẹ́ẹ̀ bá fi mú tí yóò ní tẹ̀lọ́rùn ni ẹ máa rówó ni yes kò dìgbà tẹ́ ẹ wó orí kí wẹ́sẹ̀ kì ọlọ́mọdé àwẹ̀ láàmú. ṣùgbọ́n títí iṣẹ́ ìgbìyànjú ni iṣẹ́ ìgbìyànjú iṣẹ́ research gidi bẹ́ẹ̀ ni gidi ni ìwádìí rẹpẹtẹ. bẹ́ẹ̀ ni ọmọ mi ìbí ewúro lásán lẹ́ẹ̀ lò ẹ̀ dẹ̀ máa rówó. Ewúro. bẹ́ẹ̀ ni mo máa ń sọ fáwọn èèyàn. bó ti ẹ̀rọ tí orí kan jẹ́ ní ká mọ múra ẹ̀yin ọ̀gbà dodo. bẹ́ẹ̀ ni. ọlọ́pàá tó bá lónìí máa mú mọ́tò ní onídodo ìdí ni pé tọ́pọ̀ wà ní bọ́sọ̀ fún àwọn ọlọ́dẹ́fà gan ni ọmọ. ẹ̀wọ̀n fún lówó. tó bá fi gbá mọ́tò báyìí kọ̀dọ̀ fún mi 200 bẹ́ẹ̀ fún mi 100 bẹ́ẹ̀ ìgbà bá ń lọ station yóò lọ drop owó sọ́dọ̀ àwọn onímínírààsì. o ti bẹ̀rẹ̀ kan o ti bọ̀ ọlọ́pàá kan ló lé ní bó ṣe gún jọ́dá kọjá mẹ́rin pé fáwọn ẹni mọ́ ọlọ́pàá ọ̀fà ẹni mọ́ gún lówó. ẹ̀yọ́nú ni òyìn lò ṣùgbọ́n sáré tí ọba lẹ́yọ̀nú ẹ̀gbọ́n ẹ wò mọ́tò ẹ̀yọ kan ni ó mú látà ọ̀dàlẹ̀. ìyẹn náà wà takú ti lọ́rùn. ìyẹn náà wà takú sí lọ́rùn. àjọ fa ni. yọ̀bọ̀ bá dé mọ́tò tó bá gbé mọ́tò dé sẹ́sàn ọ̀gá náà tún pé
ta ló rángùn rẹ̀ ń sẹ́ okùn mi ìwọ kọ́ ló gbà lápá mi mo jìyà fọkùn mi ẹnu géètì lẹ́yìn bánjọ́ kejì kò ní jó jáde mọ́ kò ní mọ̀ ní jọ́ jáde mọ́ kò mọ bí ẹ ṣe ń sẹ́tù ẹnu géètì yóò di wọ́ọ̀ títọ́ station guide yóò mọ̀ lọ́dún lẹ́nu ọ̀nà. yóò mọ̀ sí ilé ẹ̀kọ́ àwọn tí ń wọlé tó ń jáde tó ń wọlé tán ṣùgbọ́n ẹni tó mọwọ́ wẹ̀ tó bá gbàjẹ́ tó bá lórí onídodo yìí wà láìtàláì yóò mọ̀wé dé station ọ̀gá mi ẹ̀lẹ́ fi lè sápò. onídodo yìí ṣe ẹ̀ ń ṣe fún ìrànlọ́tọ̀ ni àbọ̀wà náà àwẹ̀ tí. àṣírí inú tí bàbá àgbà fi ń jẹ̀kọ́ nu wọ́n níṣẹ́ kò omi gbóná ni iṣẹ́ olómi gbóná yẹn tógun ìdílé bá le tán fún yàn iṣẹ́ omi gbóná yẹn ṣẹ́ ni wọ́n á fi wẹ̀ ni wà láìtàláì ogun ayé wọn máa ṣẹ́ ni ó wà iṣẹ́ olómi gbóná ogun ìdílé tó bá le fámìlì mi mo ń ṣe rere ní agboolé mi ìwé ra mọ́tò ẹni bá ra mọ́tò yóò kú náà kó lásìrẹ́ǹtì dànù ṣùgbọ́n oṣù olómi gbóná yẹn ẹ̀rẹ̀ lómi ní fámìlì wọn àwọ̀ 40 kò rọ́kọ owó 50 kò rọ́kọ owó 90 kò ríyàwó fẹ́ ẹni mẹ́tọ̀ wọn náà náà yẹ̀wò ní dúró lọ́dọ̀ ẹ̀ a ní iṣẹ́ kan coconut perfume àdé àgbàlá fi ṣe 1000 naira lásọ sínú ẹ̀ tó bá jẹ́ Nàìjíríà ni ojú àfisọ ọba náwó mọ lẹ́yìn rówó wà lẹ́ẹ̀ mú fẹ́lẹ́ tí wọ́n bá náwó mọ lẹ́yìn òní rówó ojú lásán la fi ń pa tí wọ́n jẹ́ ìlú gan kọ́ lọ fi sìn lówó wà lẹ́tọ̀lẹ̀ àwọn àfọlọ́wọ́. bí tọ́kọ̀ olùkọ́ yóò wá ni ẹni ẹ̀jẹ̀ lówó gan ogun náà ni wọ́n fi jẹ̀yàn lówó sẹ́ẹ̀rí tí a bá jẹ̀yàn lówó tí wọ́n san ogun owó wà lára èèyàn náà ni sẹ́ẹ̀rí ẹ̀ tí ká $1 million lówó báyìí tó bá jẹ́ káfíńtà kan ní 3000 yóò wà mú owó tí ń kà lọ yóò wà máa dọ́ọ̀jẹ̀ yóò máa pe káfíńtà kú ìlú o wo tọ́ba di túnṣe kó rí ni o ọmọ dáadáa òun ló ń kà lọ́wọ́ ìwò ṣùgbọ́n tí ó bá sógun lára ẹ̀ níṣẹ́ ni ó fò ó ti ń kàtì madam bá mi fún káfíńtà yẹn 3000 kọ́ lówó ẹ̀ máa ń fún ní 4 ogun sí lára ẹ̀ yóò tún bùn sí yóò bùn sí ni wọ́n kà sọ ni pé èlò owó ẹ̀ kù 3000 ní 5000 ní ok mẹ́jẹ̀ kó máa pò yìí fún ní 6 tí wọ́n bá ṣe tán máa rí ẹ̀ owó ẹ̀ ti ń kàn yóò sì ṣùgbọ́n tó bá jẹ́ pé owó wà lára ẹ̀ tó fẹ́ gba owó kò ní fún kò ní yọ kọ́nà kan máa ka $5 million lọ́wọ́ yóò kápítà nu rí mi jọ Friday o owó ẹ̀ ní o tó máa kà lọ. tó bá tún ní Friday kò tún ní fún o àbí ó tún wá lọ́sẹ̀ tí mo kò ní fún torí pé àwọn ayé ń dání ẹ láàmú. kí kálukú múra sọ̀rọ̀ ara rẹ̀ ó múra sọ̀rọ̀ rẹ̀ sọ́pẹ́ sá ń dààmú yẹn yóò máa dààmú lé ìyàwó ẹ̀ náà sọ pé má dọ́dọ̀ lágbájá bóyá máa fún mi change mi yóò dé dá ìyàwó ẹ̀ sọ pé kọ̀mọ̀ fún mi lówó náà ni ó ní padà wọn Friday ilé ẹ̀dẹ̀ ti bẹ̀ sí dáàbò jẹ́ ẹ̀dẹ̀ náà so èèyàn gbọ́dọ̀ tọ́jú ara ẹ̀ ni. àbá gbogbo àṣírí ayé tẹ̀ ń sọ yìí àwọn tẹ̀lé àwọn tó pé wọ́n fẹ́ ṣe wọ́n lè kàn sí yín náà pé ìwé onídodo yẹn ó mi fẹ́ ṣe. ẹni bá ti ràwé ni sẹ́yìn tí ò bá ràwé mi ò dá wọn lóhùn. ìwé gẹ́gẹ́ ní sáà ìwé ni ẹni káàdì tẹ́ fi lè bá mi sọ̀rọ̀. oní password. ó ní o. torí iṣẹ́ ni bàbá náà ṣe kẹ́ tó kó wọlé ìjọ. bẹ́ẹ̀ ni tó o bá ti ràwé ohun tó ń ṣẹlẹ̀ mí kan máa kà sọ òní ìdàtí rí mi kò ní ìdí ra ìwé mi kọ́ lọ sí fún rẹ̀ ṣùgbọ́n tó o bá ti ṣe tó o bá rí yàtọ̀ pé bàbá kí ni tẹ́ ẹ tó mọ̀ màá wá sọ fún ọ pé gbogbo àsọkọ́lá ń sá lóhùn mo ti kọ́ sínú gbogbo àsọkọ́lá ń sá lóhùn tó o bá ní nǹkan ìṣòro míì ẹ wo ìwé kan tó jáde tí mo sọ fún ilẹ̀ kan ìwé yẹ́lò tẹ́ bá mú alẹ́ kan yẹ́lò nítorí ìjà nílò tébù mọ́ ní wàá rà yẹn ọmọ tó mú igbó òun náà fi ń torí ẹ̀ rà ọmọ ológo tí wọ́n sọ di mugbó ìwé ìwà lórí tébù lẹ́ẹ̀kan òun lẹni tó wà lẹ́ẹ̀kan lọ́dọ̀ láàfin lórí tébù mọ́ 20,000 naira ni ó kà tó pé ó ní sẹ́ẹ̀rì ọmọ tó mu igbó tó mu kùkúyè tó mu gbaná tó mu kólòsì ọmọ ológo ni ṣùgbọ́n wọ́n kọ́ wọ́n lè dì àtẹ̀sẹ̀ kó mọ̀ bá sóríire òun ni wọ́n fi síjú ẹ̀ kú torí irú wọn la fi ṣèwé tí wọ́n sọ pé òwò ọ̀yẹ́kùn tó ń tàwé ẹ̀ lè bìlífù ìyẹn nìkan tó ọmọ tó mú gbó tó mú gbá náà òun ní nítorí ẹ̀ rà tí òun ní nítorí ẹ̀ rà wọ́n ní àǹtí mi kan tó wà lábúròdù ọlọ́mọ àwọn kan ṣe wà kan àwọn tó wà Nàìjíríà náà mo gbé mọ́tò wà ní ọ̀sẹ̀ tó lọ mo ń padà lọ ilé mo ràn kan wọ́n tó 8 wọ́n wá láàgùn obìnrin wà nínú wọn ọkùnrin wà nínú wọn ní ètí ẹ̀ lé hánù mo wá dúró fún wọn báyìí torí wọn yà fún mọ́tò mo gbé mọ́tò mo ò yà mo dẹ̀ ti rí i pé ẹ̀jẹ̀ ti ta sọ́pọlọ wọn mo wá wò wọn báyìí pé ilé ladìẹ ti ń dógùn nù àparò ọ̀jẹ̀dẹ́rẹ́ ẹ̀wò ló kù ilé ladìẹ ti máa ń dẹ̀tù nù ẹ̀tù ọlọ́dẹ adìẹ lè kọjá mẹ́ kó dànù àparò ọ̀jẹ̀dẹ́rẹ́ ẹ̀wò wọ́n dáná lọ́dọ̀ bẹ́ẹ̀ so máa wò wọn báyìí pé àwọn ilé ònà máa mú mo wo bí ẹ ti ń bọ̀ bí òtẹ́ẹ̀lì náà ti ń bọ̀ mo fi ṣe program lórí YouTube mi pé ilé ìbí ẹ ti ń bọ̀ yìí wọn ònà máa mú tí wọ́n ní kí n da hánù bolẹ̀ ní ìsìnkú wọ́n tún máa bínú wọn ò lè gbọ́ wọ́n ń làágùn báyìí wọ́n wá fán yẹlẹyẹlẹ sí iná bíi ọkùnrin àbóbìnrin
ọkùnrin wà nù obìnrin wà nù náà wà ń bẹ wọ́n ti mú mú kú mu yó so ìyàwó mi wà nù mọ́tò pẹ̀lú mi àjọ wá sọ́fíìsì wọ́n sàn pé ní sùúrù fún wọn á pupa náà mọ́tò kọ́ fi kó tí wọ́n lọ. kí wọ́n kó tí wọ́n lọ torí pé tó wá jẹ́ àwọn méjì mo rí pé nọ́mà ni màá hàn nù fún wọn màá fi kọjá bẹ̀tàmílì ò rẹ̀ dé àti ìyàwó ṣẹ́tà àti ìyà wọ́n dẹ̀ dé àti ìjà ẹ̀rù ìjà kan ló ń bẹ̀ mí o tó bí ìyàwó fèsì wà nù mọ́tò nítorí pé mi nìkan ni tí n bá tọ́ bọ̀ dì lásán báyìí tí n bá fi ṣe pé n tí n bá fẹ́ kó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ ni ẹ gbọ́ ní. tọwọ́ bọ̀. tí ẹ bá tọwọ́ bọ̀ ẹ wá ìdárúkọ díjú. yes ìdí tá a bá tọwọ́ bọ̀ tá a bá tó fi sẹ́nu tá a bá sọ àwọn nǹkan kan n tá a bá fẹ́ kó ṣẹlẹ̀ yóò mọ̀ ṣẹlẹ̀ ṣẹ̀kẹsẹ̀ ni. agbára Yorùbá. agbára Yorùbá kan ni yes. African power. African power ni ìwé tí ìwà yìí èrí ló wà ń bẹ̀ a gbọ́dọ̀ fi sẹ́nu tẹ́ ẹ bá fi sẹ́nu tó bá jẹ́ tó bẹ dátọ́ ẹ̀mí mọ́jèlé ni èyí ó kù ṣùgbọ́n a tó lè fi sẹ́nu àní dátọ́ ẹ̀mí ni wọ́n fi ń ṣépè fún yan ní tán bá fẹ́ kó ṣẹlẹ̀ sí yẹn yóò máa ṣẹlẹ̀ ní. èrí etí bẹ́ẹ̀ ni. agbára Yorùbá. agbára Yorùbá ni kọ́nà ìfilẹ̀ yìí pé tí a bá tọ́ bọ̀ òdì pé ó bá yọ ọ̀ṣùkò tó wá fọ́ bàbá yìí tọ́ ìfi sẹ́nu àbùkù lọ́wọ́ sí bábọ̀ fọ̀rọ̀tì tọ́ bá tún sọ àwọn kankan lé. àbẹ wọn sọ orí atẹ́gùn la wà. bẹ́ẹ̀ ni pé lálẹ́ ìkáyé yín máa rí báyìí yóò máa rí bẹ́ẹ̀ ni. lẹ́sẹ̀kẹsẹ̀. bẹ́ẹ̀ ṣe gbé ìyẹsẹ̀ máa nara yín àwọn kọjá lọ wọ́n máa nara wọn ni kò ó ṣe wí àtẹ̀gbò àṣẹ ni. yes nígbà tá à ń sọ̀rọ̀ abẹ́ńjọ́ ni tá à ń sọ̀rọ̀ abẹ́ wọ́n sọ pé irun wájú yìí irun wájú irun pàkọ́ irun wájú irun pàkọ́ irun abíyá irun abẹ́ tí wọ́n bá pápọ̀ tí wọ́n bá dà sínú lọ́fíńdà iṣẹ́ ni ó tún ní kíní kan tí wọ́n fi kún. yóò mọ kó wálé ni àbí kí ni mo ṣe fún yàn. iṣẹ́ tó kó bá ṣe òbò ló ń gbà. àwọn aláwẹ̀ inú àwẹ̀ làwẹ̀. orí àtùwà ló ọdún. inú ọdún yes iṣẹ́ tí kíní kan bá ṣe kíní kan ló ń gbà. kíní kan ni ó gbà. yes iṣẹ́ kíní kan ló ń gbà bẹ́ẹ̀ ni. kíní kan ó sì gbà lóòótọ́. yóò gbà ni irun tọkùnrin irun tóbìnrin wọn á dà pọ̀ ni. obìnrin máa wá sí yẹn o. ọgbìn àtọkùnrin náà máa lò ó. ọgbìn tọkọtìyàwó wọn lè àjọṣepọ̀ lè wà láàrin tọkọtìyàwó. àjọṣepọ̀ bá ti wà wọ́n lè jọ sí. wọ́n sì mọ rówó. owó ọmọdé ni. ṣé ń bẹ inú ìwé náà ni àbí wọ́n kàn sí. kò sí inú ìwé ẹ̀kú wa sọ pé láǹtàlú agbára Yorùbá náà ni. tó bàbá adúpẹ́ lọ́wọ́ yín o kọ́ lọ́wọ́ kí ó bá túbọ̀ dó tì í. àmín sà.